إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àkí gbogbo mùsùlùmí ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí a ń bá lọ, níbi tí a fẹ́ mú lónìí òun náà ni agbọ̀nrin al-af'alul mu'talla. So gẹ́gẹ́ bí ẹni tó máa ń bá wa bọ̀ láti ìpìlẹ̀, a ní gbogbo àwọn af'alu yẹn jẹ́ oríṣi méje. So àwa ní mẹ́ta nínú ẹ̀ wọ́n máa ń pè ní af'alu sahiha, mẹ́rin nínú ẹ̀ wọ́n máa ń pè ní af'alul mu'talla. Ó ti ń sìn. So àwọn af'alu mu'talla, so òun náà ni adé yìí, so tó sì pín sí mẹ́rin. A wá bẹ̀rẹ̀ láti kà láti ìpín alákọ̀ọ́kọ́, a wọ́ọ̀kì ẹ̀ bá ṣe ń wọ́ọ̀kì ẹ̀ bọ̀. Tó bá ti yé wa inshallah, a tún bọ́ sí ìpín ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ tó máa jẹ́ ìpín ẹlẹ́ẹ̀karùn-ún inshallah. Now, ní báyìí ẹ jẹ́ ká lọ síbi definition rẹ̀. So ní ìbámu sí àwọn tá a bá ní tírà lọ́wọ́, so nǹkan táwọn olùjú pátákó yìí náà ni nǹkan tó ń bẹ nínú tírà. So tí n bá ti wá ń kà á sìn, a wà máa gbọ́. So tó bá rọ̀ wá lọ́rùn, a máa fi ẹ̀wọ̀ orí rẹ̀ sí. Al-af'alul mu'talla, àwọn ọ̀rọ̀ ìṣe tó jẹ́ pé aráàfin tó wà nínú ẹ̀, aráàfin ń bẹ nínú àwọn aráàfin rẹ̀ tó lárùn. Nígbà àwọn ọ̀rọ̀ ìṣe tí wọ́n jẹ́ àbàwọ́n, tí wọ́n jẹ́ alárùn. Al-qismu rabi'u, ìpín ẹlẹ́ẹ̀kẹrin, min awjuhil af'al, níbi ojúpọ̀nà àwọn ọ̀rọ̀ ìṣe. Huwa al-musamma bil-fi'lil mithal, òun náà ń pè ní fi'lil mithal, orúkọ tiẹ̀ nìyẹn. Àfáà wa ní wa sumiya mithalan limumathalatihi al-af'ali sahiha. Ó ní wọ́n wá pè ní mithalu limumathalatihi al-af'ali sahiha fil madi, nítorí pé òun náà jọ àwọn fi'lu sahih tá a sì tán síwájú ní àwòrán madi rẹ̀. Yàní pé àwòrán madi àní paráàfin kankan rẹ̀ nínú ẹ̀, bàbá tí ń wọ́ọ̀kì ẹ lọ, gbogbo aráàfin yẹn ó máa dúró. So ìtàn sì ń pè bẹ́ẹ̀ nìyẹn, ó jọ af'alu sahiha ní madi. Bó láti wá mọ̀ wọ́n, ìyẹn ìta pè ní fi'lu mithalu yìí. Ó ní huwa ma kanat fa'u fi'lihi wawan aw ya'a, gbogbo àná ti mọ̀ fa'u li fi'li rẹ̀ nínú kó jẹ́ wà àbí kó jẹ́ yà. So tá a bá dé ibẹ̀ a máa sọ. So lápèjúwe kó fi lè yé ìtàn sọ ń bẹ̀, ó ní pé fa'u li fi'l, àwa náà ti mọ̀ fa'u li fi'l, ainu li fi'l, lamu li fi'l. So lápèjúwe bí a bí nísìn, lápèjúwe a lè sọ wípé kí ni o, wajada. Ó ti ń sìn, wajada. Ẹ̀yìn pé fa'u li fi'l ní yìí báyìí, ainu li fi'l lélẹ̀, lamu li fi'l lélẹ̀. Tọ́ ẹ̀yìn pé fa'u li fi'l yìí ó jẹ́ wà. So ti ń sìn, tẹ́ bá ti rí bẹ́ẹ̀ tí fa'u li fi'l bá ti lè jẹ́ wà, ẹ ti mọ̀ pé tí máa sọ pé fi'lu wo lélẹ̀, ẹni fi'lu mithal. Ó ti ń sìn nítorí pé a rí wà ní fa'u li fi'l.
so wọ́n wá ní àbí kí fáwùlì fíìlì kó sì jẹ́ yá, àwọn kan wà bẹ́ẹ̀ so tẹ́ pé fáwùlì fíìlì rẹ̀ máa jẹ́ yá, irú ara rẹ̀ ní bí ká sọ wípé kí ni o, yakidha, yakidha. So kí la fẹ́ lò ní báyìí, lẹ́yìn pé yá yìí so fáwùlì fíìlì ni, kìí ṣe harful mudara'a tá a máa ń join mọ́ fi'lu mudari'. So eléyìí ń tiẹ̀ fáwùlì fíìlì òun ni. So tẹ́ bá ti rí irú fíìlù méjèèjì yìí báyìí tá a kọ yìí báyìí, irú fíìlù méjèèjì yìí báyìí so irú wọn náà ń pè ní fi'lu mithal. Wa amthilatuhuma tá a ti àpéjúwe ló ń bọ̀ wáyìí, wajada, so wajila, wahaba, ẹ ti rí. So ẹ rí pé tẹ́ bá fáwùlì ẹ pé wọ́ọ̀ ní gbogbo ẹ̀. So wajada ọkùnrin kan tó sì báyìí ó ti rí, wajila ọkùnrin kan tó sì báyìí ó gbọ̀n rìrì látara ìbẹ̀rù, kéèyàn gbọ̀n rìrì látara ìbẹ̀rù. Tọ́ wahaba ọkùnrin kan tó sì ń bí báyìí ó ti tọrẹ, kéèyàn tọrẹ, kéèyàn fún yàn ní nǹkan kó tọrẹ pé mo tọrẹ. So yasara kí nǹkan rọrùn, so ó rọrùn, ó lè má jẹ́ èèyàn bóyá bí iṣẹ́ ó rọrùn, bí wọ́n sọ pé yasara al-imtihan, ẹ̀sáàmù náà ṣe kí ni o, ó rọ̀, ó rọrùn, ó easy. Yakidha ó ní pé kí ni ọkùnrin kan tó sì báyìí ó tají, kéèyàn ó tají ó náà ń pè ní yakidha. So ti yé, so ẹ rí pé tá a bá wo fáwùlì fíìlì yá náà ni. So yana'a so kí nǹkan pọ́n, so kì í ṣe pé kó pupa o, to ripe, kí nǹkan pọ́n, bóyá ọsàn pọ́n, ọ̀gẹ̀dẹ̀ pọ́n, apple pọ́n, òun náà ń pè ní yana'a. Wa ma ashbaha dhalik àtàwọn tó bá tún jọ, yàní pé tó bá tún jọ fi'lun mithal. Wa huwa ala qismayn, ó wá pín sí ọ̀nà méjì. Al-qismu al-awwalu min al-fi'l al-mithal, ìpín alákọ̀ọ́kọ́ nínú fi'l al-mithal tá à ń sọ yìí, huwa al-musamma bil-fi'l al-mithal al-wawi, òun náà ń pè ní fi'l al-mithal al-wawi. Ó ti ń sìn, sọ pé fi'l al-mithal lákọ̀ọ́kọ́ pè ìpìlẹ̀, ní tó bá jẹ́ ti wáw ẹ máa pè ní al-fi'l al-mithal al-wawi. So bó láṣẹ mọ̀ òun, huwa ma kanat fa'u fi'lihi wawan, fáwùlì fíìlì rẹ̀ ó jẹ́ wá. Wa amthilatuhuma tati wajada, wajila, wahaba, wa ma ashbaha dhalik. Wa huwa ala qismayn, wọ́n á lé òun náà pín sọ́nà méjì, yàní fi'lu mithalu wàwí gangan fún rẹ̀ òun náà pín sí ọ̀nà méjì. So tá bá ti kọ́ gbogbo eléyìí tán á bọ́ sí ibòmíì. So ó pín sí ọ̀nà méjì. Ọ̀nà alákọ̀ọ́kọ́ ń bẹ tó pín sí òun náà ni ọ̀nà alákọ̀ọ́kọ́, al-qismu al-awwalu min al-fi'l al-mithali al-wawi huwa ma lam takun aynuhu aw lamuhu harfan min hurufi al-halqi. Tẹ́ bá ti wo ainul fi'l ẹ̀, wọ́n ní òun náà ni àwọn fíìlù tó já sí pé kí ni o, ainul fi'l ẹ̀ àti lamul fi'l ẹ̀ kò ní jẹ́ kankan nínú àwọn hurufu al-halqi. So ẹ gbígbà tí mo tá ń sọ àwọn irinṣẹ́ tá a máa lò á ní ká ha. So hurufu al-halqi ẹni tó máa ń bá wa bọ̀ ó yẹ kó ti mọ̀ o, ṣùgbọ́n ká sáré kà òun náà ni hamza, alif, ha, kha, ain, ghain àti ha. So nìyẹn, so kò ní sí kan nínú àwọn hurufu mẹ́fẹ̀ẹ̀fà yìí, kò ní sí ní ainul fi'l ẹ̀, kò sì ní sí ní lamul fi'l ẹ̀. Òye lágbègbè tẹ́ bá wo wajada tí mo kọ lẹ́ẹ̀kan yìí, ẹ rí pé ainul fi'l ẹ̀ jíìmù ni, lamul fi'l ẹ̀ dáàlì ni. So ó mì pé wajada yìí ó ti wà nínú ìpín alákọ̀ọ́kọ́, nítorí pé ìpín alákọ̀ọ́kọ́ huwa ma lam takun aynuhu aw lamuhu harfan min hurufi al-halqi. Ainul fi'l ẹ̀ àbí lamul fi'l ẹ̀ kò ní sáráfí kankan nínú hurufu al-halqi ń bẹ. Wa amthilatuhuma tá a ti àpéjúwe ló ń bọ̀ wáyé, wajada ẹ ti rí jíìmù àti dáàlì, kò sí harufu al-halqi kankan nínú méjèèjì. So wajada ó rí, walaja ó ti ń sìn, walaja ó ní pé kí ni ọkùnrin kan tó bá yìí ó wọ̀, yìí kí nǹkan wọ̀ bì kan, ó ti ń sìn. So Allah subhanahu wa ta'ala náà lò, so walaja ní pé kí ni o,
kí nǹkan ṣe kí ni o kó wọ ibì kan wá máa yaliju fil ardi nǹkan tó ń wọnú ilẹ̀ so walaja ní kí nǹkan wọ ibì kan lọ so ti yé ń sìn so waqafa ó náà ni pé ó dúró kéèyàn dúró kó kàn dúró stand òun náà ń pè ní waqafa so ẹ rí i pé tẹ bá wo ainul fi'li àti lamul fi'li wọn ẹ rí i pé kò sí aráàfin kankan nínú huruful haliki ń bẹ so wa ma ashbaha dhalika tó bá tún jọ bẹ́ẹ̀ so wa huwa maftuhul ayn fil madi so bó lẹ́sẹ̀ ádámù dọ́rí tiẹ̀ mà ó ní pé ainul fi'li rẹ̀ máa gba fatiha ní madi irú ẹ̀ ní wajada walaja waqafa ẹ̀rí ẹ̀ ti rí ainul fi'li ló gba fatiha ní madi wa maksuruha fil mudari tí ó bá wá di mudari ainul fi'li yìí ó lọ gba kẹsọ́ ó ti ń sìn yóò lọ gba kẹsọ́ wa huwa min babi fa'ala yaf'ilu ojú pàna fa'ala yaf'ilu ló bá wá ẹ̀rí pé ainul fi'li yẹn gba fatiha ní madi ó lọ gba kẹsọ́ ní mudari wa tuhzafu fa'uhu fil mudari tá bá di pa tún gbé lọ sí mudari bákan náà fáwùlì fi'li ẹ̀ yẹn a máa parẹ́ wọ́n máa ń pa fáwùlì fi'li rẹ̀ ní mudari so gbogbo àwọn àlàyé yìí tá a bá dénú workings yóò tún yé wa dáadáa so ẹni tí ó bá dẹ́ yìí tó bá ti gbọ́ padà dénú workings tó bá padà sínú definition nígbà tá à ń ṣàlàyé ìtumọ̀ rẹ̀ yóò tún yé dáadáa inshallah so bíbá yìí ni a ti dúró ní ẹ̀kọ́ ilé tó bá di ẹ̀kọ́ tó ń bọ̀ á bẹ̀rẹ̀ sí máa wọ́n inshallah so subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh